kalẹ̀ lọ́dẹ̀ gbogbo tí ẹ ti ń wò wá ọ̀tún ètò láyé ọjọ́ òun ni ẹ tún ní àǹfààní láti máa jẹ̀gbádùn lójú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Bùnmi Òní ni orúkọ mi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò lórí ètò fún ti òní òun ni lórí ojúṣe wa gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí. Kí ni ojúṣe bàbá? Kí ni ojúṣe ìyá? Kí ni ojúṣe àwọn ọmọ nínú ilé? Eléyìí máa jẹ́ ká lè wà ní àlàáfíà nígbà tó ní kálukú bá ti mọ iṣẹ́ tó yẹ kó ṣe, tó ti mọ ojúṣe, tọ́kọ bá ti mọ ojúṣe ẹ̀ sí ìyàwó, sí àwọn ọmọ nínú ilé. Kò ní máa jẹ́ kí gbọ́n mi sí omi òtó kó máa wà, àlàáfíà lè jọba nínú ilé. Òun ni a ní ká gbéyẹ̀wò lónìí. Pẹ̀lú mi lórí ètò ni gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run, wọ́n ti wà níkàlẹ̀, wọn kì í ṣe àlejò wa, òdú ni wọ́n. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Ẹ bá wa ṣàfihàn ara yín kẹ̀kẹ́ àwọn ará ilé. Orúkọ gẹ́gẹ́ bí gbogbo àwa tá a ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn tá a ṣẹ̀ fẹ́ mọ̀, òun náà ni ìránṣẹ́ Ọlọ́run Samuel Adékúnlé Adébọ̀gún. Mo jẹ́ kí gbogbo ojú tó ń wò wá pé ojú tó ń wò wá ò ní fọ́, etí tó jẹ́ ń gbọ́ wá náà etí náà ò ní di lágbára Ọlọ́run. Àmín àṣẹ Ìdùmarè. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Mo ní ohun tá a fẹ́ máa gbéyẹ̀wò ní lórí ojúṣe wa gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí. Mo wá ní kí àlàáfíà kó lè jọba nínú ilé. Tí bàbá bá ti mọ ojúṣe ara ẹ̀ nínú ilé tó dẹ̀ ń kó, tó ń gbé ojúṣe ẹ̀ tó ń gbé ṣe, kò ní sí wàhálà. Mo wá ní ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé kí ni ká pè ní ojúṣe gangan? Kí lójúṣe gangan tí àwọn olóyìnbó ń pè ní responsibility? Kí ni ojúṣe? Iṣẹ́ atọ́kùn. Ojúṣe a lè yà sí abala méjì. Àkọ́kọ́ a lè pè ní ohun tó jẹ́ ẹ̀tọ́ ènìyàn tí èèyàn gbọ́dọ̀ máa ṣaláìṣe. Bàbá máa wo èkejì, a sọ pé ojúlówó ohun téèyàn gbọ́dọ̀ máa ṣe, tó gbọ́dọ̀ máa ṣe bóyá ohun tí wọ́n kọ tàbí ohun tó yẹ kóun náà fi ìdánú ara ẹ̀ kó fi mọ̀ kó yẹ kóun ṣe, òun ló là ń pè ní ojúṣe. Ẹ ṣeun bàbá wa. Ẹ jẹ́ ká ti ọ̀dọ̀ olórí ilé bẹ̀rẹ̀. Kí ni ojúṣe bàbá nínú ilé sí ìyàwó, sí àwọn ọmọ pàápàá? Kí ni ojúṣe tó yẹ kí bàbá máa kó nínú ilé? Ṣe rí, inú mi dùn pé Olúwa fún mi lórí ọ̀fẹ́ láti tó padà wá sórí ètò yìí. Màá fẹ́ kí nígbà tó ṣe pé ọ̀rọ̀ lórí ojúṣe là ń sọ báyìí, màá fẹ́ ká mú níbi tí agúnlẹ̀ ètò sí látẹ̀yìnwá lórí pé ṣé inú Ọlọ́run dùn sí ìyàwó méjì àbí inú Ọlọ́run ò dùn sí. Màá fẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Ẹ dá wa padà sẹ́yìn nìyẹn. Bẹ́ẹ̀ ni ìdí tó ṣe rí bẹ́ẹ̀ ni pé nígbà tá a sọ̀rọ̀ nípa abala ìyàwó méjì, kì í ṣe gbogbo èèyàn ni ó ní òye láti tún gbé ọ̀rọ̀ yẹ̀ wò pé tá a bá wo ọ̀tún àá fi sósì. Wọ́n ní Yorùbá sọ pé tó bá kọjú sí wa ká tá, tó bá kẹ̀yìn sí wa ká tá, tó bá kó àwa nìkan ká tó èrò ara wa pa. Ṣé rí, gbogbo nǹkan ló ní ojúṣe. Nínú Bíbélì tí àwa Kìrìsìtẹ́nì máa ń kà, wọ́n jẹ́ kó yé wa nínú ìwé, wọ́n pe ìwé kan ní ìwé Mósè Deuteronomy. Ṣé rí, a ò ní àgbọ́yé nípa òfin Mósè gan pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ bílífì pé wọ́n gbàgbọ́ pé òfin tí Mósè tó ń gbé kalẹ̀ látọwọ́ Mósè ni Mósè ti gbé òfin kalẹ̀. Kò rí bẹ́ẹ̀. Òfin tí Mósè gbé kalẹ̀ a kò lò láti jẹ́ pé ọwọ́ Mósè láti gbé kalẹ̀, láti ìtọ́ni látọ̀dọ̀ Ọlọ́run wa ni. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ṣé rí, ká bẹ̀rẹ̀ báyìí lórí ìdílé. Ojúṣe látọ̀dọ̀ Ọlọ́run tàbí ká pè ní ẹ̀tọ́ tí Ọlọ́run ti fún gbogbo ìdílé ni pé ọmọ, gẹ́gẹ́ bí Sáàmù ìwé orin Dáfídì ṣe sọ 127, ó ní ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì ní èrè rẹ̀. Tá bá wò láti bẹ̀, ọmọ jọ Ọlọ́run lójú ju àwa ènìyàn lọ. Ó wá fún wa lójúṣe láti máa bí sí, àṣẹ ni láti máa rẹ̀ sí. Ó pa láṣẹ gẹ́gẹ́ bí ojúṣe fún wa. Ṣé wá rí, nígbà tá à ń sọ̀rọ̀ oníyàwó méjì, ṣé inú Ọlọ́run dùn sí àbí kò dùn sí? Ẹ̀kọ́ jẹ́ kó yé wa pé
ìdún Ọlọ́run ti sí kéèyàn fẹ́ iye ìyàwó tó bá lágbára tó bá ti lè ṣètọ́jú wọn. tó bá ṣe ibi tí mo ń lọ gangan nìyẹn nínú títa lóró mi orí 25 Ọlọ́run sọ pé tábàárẹ̀ ẹnikẹ́ni tó lórí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí òbí tó fẹ́ fẹ́ ìyàwó kejì fún ọmọ ẹ̀ ọkùnrin tàbí ọmọ ṣetán òun ó fẹ́ fẹ́ ìyàwó kejì ó fún wa ní ojúṣe kan bẹ̀ pé a gbọ́dọ̀ máa ṣe déédéé tó bá jẹ́ pé 100 kan là ń fún ìyálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó yẹn ò gbọ́dọ̀ dín kàkà bẹ́ẹ̀ kó kú lé sí. ẹ jọ̀ọ́ ẹ má bínú jẹ́ kí n sáré wọlé ń bẹ̀yẹn. ẹ ṣe máa. ẹ̀yin gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ká wá ní pé ọmọ ìjọ yín ó wá bá yín wípé ìyàwó ni o kíyàwó ọkùnrin kó wá bá yín wípé ọkọ mi máa fún yàn lóyún ń ta o ẹ dẹ̀ fẹ́ tó ilé yẹn ṣé ẹ máa sọ fún un wípé kò sí nǹkan tó wà ń bẹ̀ bíbélì gan lọ́wọ́ sí pé kí ọkọ fẹ́ yàwó méjì bó o lẹ ṣe máa tó lé yẹn tí kò ní sí wàhálà. ẹ ṣe rí gbogbo nǹkan ló nílò ọgbọ́n Ọlọ́run kò sí ní tá a lè ṣe tá a bá ti yọwọ́ Ọlọ́run kúrò tó lè ṣe é ṣe irú ìṣẹ̀lẹ̀ báyìí náà ṣẹlẹ̀ láàrin ìdílé àpẹẹrẹ ìgbàgbọ́ tá à ń pè ní Abrahamu nígbàtí Ọlọ́run ṣe Sárà tó jẹ́ ojúlówó ìyàwó fún Abrahamu Ọlọ́run ṣe nínú ó wá wò pé àgbà tí ń dé ó ti rọrẹ́ pé òun ò lè bímọ mọ́ ó wá pé ọkọ ẹ̀ baálé ilé pé mo ní ẹrú kan tó jẹ́ rẹwà ó wù mí kẹ́ ẹ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ bóyá ara mi ni nǹkan wà á lè mọ̀ Ọlọ́run dẹ̀ ti ara ọmọ ẹrú yẹn tó jẹ́ ìyàwó kejì ó ti ara ẹ̀ ṣe àmì sí ó bímọ ṣẹ́mọ̀ obìnrin bẹ́ẹ̀ lọ lọkùnrin tá a bá ń wá nǹkan tó wò wà bá ti tẹ̀ nǹkan yẹn wọ́n ní téèyàn bá ti lówó lọ́wọ́ ìwà oníwà lèèyàn máa ń wù nígbà tó ọmọbìnrin yẹn lóyún tó ó ṣe gbéraga sí ìyálé ẹ̀ àwọn ìwà tó ti wù nígbà tó wà lóyún láti fi ṣe gbéraga sí ìyálé ẹ̀ ìgbà tó Ọlọ́run máa dá ìyálé lóhùn tó jẹ́ Sárà wá wò pé gbogbo ohun tó ṣe fún mi mo fẹ́ kẹsàn-án lára ẹ̀ Sárà wá pé baálé mi níbi tọ́rọ̀ jẹ́ dẹ́nsìn òun lòun fún ẹ lọ́mọbìnrin ó jẹ́ ti là ẹ́ lágàn nítorí náà kọ́ yọ̀ǹdẹ̀ kó máa lọ àtòun àtọmọ ẹ̀ mi ìfẹ́ rí wọn mọ́ ọ̀rọ̀ yẹn bí Abrahamu nínú gan pé báwo ló ṣe máa rí bẹ́ẹ̀ gbà tí ó wá di lójú oorun Ọlọ́run ò fẹ́ kí ìdílé yẹn dàrú lọ́lọ́run fúnra rẹ̀ ṣe dá sí ọ̀rọ̀ ìdílé yẹn láti tún tò Ọlọ́run wá pé Abrahamu ó sọ fún Abrahamu pé nígbà tó máa fẹ́ ọmọbìnrin nípasẹ̀ ta ló fi fẹ́ ó ní nípasẹ̀ ìyálé ìyẹn tó jẹ́ ìyàwó ojúlówó ìyàwó yẹn Sárà ó ní ta ló sọ pé kò kọ̀ ó ní Sárà ni ó ní tó bá fẹ́ kí lè tòrò ní tí ìyálé ní kò ṣe òun náà ní kò ṣe kí lè ilé ìtòrò nígbà tó jẹ́ pé Ọlọ́run ló ti dá sí ohun Ọlọ́run ju tèèyàn lọ so ó jẹ́ kí ara Abrahamu balẹ̀ nígbà tí Abrahamu máa jí lójú oorun ó jẹ́ ṣe ètò ohun tí obìnrin yẹn àtọmọ ẹ̀ máa jẹ tó máa fi débi tí wọ́n ń lọ ó jẹ́ ṣètò fún wọn láti máa lọ so tí Ọlọ́run ò bá dá sí ìdílé yẹn ó ṣe ṣe kírú ìdílé bẹ̀ máa tòrò so téèyàn bá máa dá sírú ìkórìtà tẹ̀ sọ yẹn ìbéèrè yẹn ó gbọ́dọ̀ lo ọgbọ́n Ọlọ́run láti dá sí àti àwọn àkàwé kan nínú ọ̀rọ̀ Ọlọ́run. ẹ jẹ́ kí n tún mú mi wá ó ń fojú hàn ní àsìkò tá a wà yìí pé àwọn ọkùnrin wa tán bá ti rí i wípé wọ́n á sọ fún yín wípé tó bá ti di pé àwọn ń di arúgbó ìyàwó táwọn jọ bẹ̀rẹ̀ yẹn wọ́n á sọ fún yín kó ti dàgbà wọ́n wá fẹ́ omidan wọ́n á wò pé ó máa lè ṣètọ́jú àwọn ní àsìkò ogbó ẹ jọ ṣé ìyálé máa wá gbà wípé kíyàwó kan wá dé ní àsìkò ogbó pé òun ló fẹ́ máa tọ́jú bàbá lásìkò yẹn ṣé irú yẹn náà ṣó tọ̀nà ṣó dáa. ẹ ṣe ìyá mi kò sí gbogbo ohun tí ó rú ènìyàn lójú tí ò sí ọ̀nà àbáyọ ẹ̀ nínú ìwé mímọ́ ṣe rí kí n tó lọ sí ọ̀nà àbáyọ tó jọ mọ́ irú nǹkan báyẹn nínú bíbélì torí pé ó ṣẹlẹ̀ nígbà ayé dáfídì ọba nígbà tí dáfídì dògbó tán wọ́n fún dáfídì ní àwọn ìlú gan àwọn ìjòyè pẹ̀lú àpawọ́pọ̀ ìyá Sólómọ́nì tó jẹ́ ìyàwó kékeré ni wọ́n pawọ́pọ̀ náà fẹ́ omidan obìnrin fún dáfídì. ẹ má fi àwa obìnrin sìn wé àwọn obìnrin ìgbà yẹn o. ẹ ṣe. ṣe mọ̀ pé àwọn obìnrin ìgbà yẹn wọ́n ní faradà àwọn bàbá wa wọ́n máa fẹ́ yàwó méje sínú ilé kan náà wọ́n á jọ gbé lálàáfíà
láyé sìn kò lè rí bẹ́ẹ̀ o. ẹ ṣe tẹ́ bá gbọ́ àgbọ́yé mi ní àwọn ètò tá a ti ṣe kọjá mo ní ohun tó mú kí àwọn nǹkan yìí wọ́n ní amúkùn ẹrù ẹ̀wọ́ olókè lẹ́wọ̀ ìwòsàlẹ̀ ó ti wọ́ láti àwọn ìsàlẹ̀ àwọn ẹ̀sìn ìgbàgbọ́ tí wọ́n mú wọlé sí orílẹ̀-èdè wa ó ti fẹ́ mú àtakò bá ọ̀rọ̀ Ọlọ́run fúnra rẹ̀ kí nìdí ni wípé mo ń bọ̀rọ̀ kan bọ̀ kó tó di pé ẹ gbà mọ́ mi lẹ́nu nínú Deuteronomy 25 Ọlọ́run sọ fún Mósè pé kó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé jẹ́dẹ́ àwọn ọmọ Ísírẹ́lì táwọn wò yẹn èèyàn bíi tiwa ni wọ́n orílẹ̀-èdè bíi tiwa ni wọ́n ṣùgbọ́n Ọlọ́run yàn wọ́n kúrò ní gbogbo orílẹ̀-èdè ó yàn wọ́n fẹ́ lọ́tọ̀ ó ṣe wọ́n ní àṣàyàn ìdí tọ́lọ́run ṣe wọ́n láṣàyàn ni pé Ọlọ́run fẹ́ ká máa kọ́ ìṣe òun Ọlọ́run látara àwọn orílẹ̀-èdè yẹn so gbogbo ọ̀pọ̀lọpọ̀ àṣà tá a lò lónìí gbogbo ìṣe wa láti inú ara ìbáṣepọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì orílẹ̀-èdè Ísírẹ́lì là ń lò nínú ìwé Deuteronomy yẹn Ọlọ́run wá sọ fún wọn pé tá a bá rí tí ọkùnrin kan bá kú bóyá ìyàwó ò bímọ tàbí kò ní àrólé tó jẹ́ ọkùnrin fún ó ní kí wọ́n ṣú lópó Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún pé wọ́n ṣú arábìnrin yẹn lópó fún àbúrò èyí la wá rí nínú ìwé tẹ́lẹ̀ mọ̀ pé inú Ọlọ́run dùn sí àti pé Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ nígbà tá a dé inú Genesis orí 2:40 a rí ìtàn ẹni tá à ń pè ní Júdà tí Jésù tó ti pàṣẹ ìwà tó máa ń pè ní kìnìún ẹ̀yà Júdà bí ọmọkùnrin 3 èyí tó bí gbẹ̀yìn yẹn ó kéré sáwọn 2 ti ṣáájú ṣùgbọ́n àwọn 2 ti ṣáájú yẹn bí ó yá bí ọdún 2 àbí 4 ni wọ́n gbà ní ọwọ́ ara wọn kí ni ohun tó ṣekú fa ikú àkọ́bí Júdà fẹ́ ìyàwó kan fún wọ́n ń pè ní Támárì nígbà tó fẹ́ ìyàwó yẹn fún Támárì ó ń sun oorun pẹ̀lú Támárì yẹn àkọ́bí Júdà ó ń sun oorun ṣùgbọ́n torí pé kò fẹ́ kí ẹwà yẹn ṣá lójú ẹ̀ ó wá ń pẹ́ àti fún ní àti níbàálòpọ̀ tó máa doyún fún inú wa bí Ọlọ́run bó tẹ̀ jẹ́ pé Bíbélì ò tọ́ka ibẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀ṣẹ̀ tí àbíkejì tó jẹ́ àbúrò àkọ́bí tó ṣẹ̀ tọ́lọ́run fi bínú tó fi lù pa òun náà ni ẹ̀ṣẹ̀ kan náà ni àkọ́bí ṣẹ̀ ṣùgbọ́n ọ̀nà wọn yàtọ̀ síra wọn tó bá fi ṣẹ̀ṣẹ̀ yẹn àkọ́bí ó fẹ́ tọ́jú Támárì ìyẹn ìyàwó tí bàbá ẹ̀ tó jẹ́ Júdà fẹ́ fún pé kó wà ní omidan kó máa rí ẹwà ẹ̀ lára ẹ̀ pé fẹ́ kó bímọ pé tóbìnrin bá ti ń bímọ ẹwà máa ṣá ọmọ máa gbà nínú ẹwà yẹn á jẹ́ kẹwà yẹn ṣá tó bá ti wá rí pé àtọ̀ yẹn ń bọ̀ á wá dà sílẹ̀ kò ní fẹ́ kó ó dúró lára ẹ̀ débi tó máa bímọ Ọlọ́run wá rí pé ìwà búburú ni lójú òun ó jẹ́ lu arákùnrin yẹn pa nígbà tó jẹ́ ti jẹ́ pé ó ti wà nínú ojúṣe tẹ́bá Bíbélì àtọ́ka tó wà lọ́wọ́ mi wọ́n kọ àkọlé kan sínú ọ̀rọ̀ yẹn pé ojúṣe ẹni tó bá fẹ́ fẹ́ yàwó méjì lórí ìyálé àti ìyàwó wọ́n kọ síbẹ̀ so ojúṣe tó wà bẹ́ẹ̀ ni wípé 1 tó bá ti fẹ́ ìyàwó kejì ó gbọ́dọ̀ máa ṣètò ẹ̀ fún ìyálé ìyẹn la ìsìn kejì wá ìsìn Islam bẹ́ẹ̀ ni ìyẹn la ìsìn Islam ṣe sọ fún wa pé ìyẹn mi sọ pé kẹjẹ ká bẹ̀rẹ̀ látẹ̀yìn kó lè yá àwọn èèyàn pé ẹni tó bá fẹ́ fẹ́ ìyàwó méjì kó rí i pé òun lágbára láti lè ṣe ojúṣe òun lórí àwọn méjèèjì tó bá ti mọ̀ pé òun ò lè ṣe ojúṣe òun kó jẹ́ déédéé kó má wulẹ̀ dáwọ́lé. ìjọ wa ṣe é ṣe kí déédéé kó wó. òun náà ni mo ń bá bọ̀ ìyẹn ni mo ṣe wá wò pé nínú ìdílé tá bá rí ọlọ́kọ kan aláya kan tẹ́ bá rẹ́ lómi tó bá decide tó bá rò lọ́kàn ẹ̀ pé òun ò fẹ́ fẹ́ yàwó kejì ó nídìí ìdí rèé mo ní ìrírí nǹkan yẹn mo jẹ́ sọ gbólóhùn yẹn fẹ́ yẹn pé ní tèmi gan ṣe lè dábàá ìyàwó méjì fúnra mi nìyẹn kí nìdí gbọ́n mi yẹn oníyàwó 3 ìyàwó tó wà láàrin ló ń fún ní ìdààmú wọ́n wá rojọ́ fún mi mo wá lọ bá arábìnrin yẹn ìgbà arábìnrin yẹn máa wá rojọ́ ó ní ìgbà tóun bá rí i pé ọkọ òun kúrò lọ́dọ̀ ìyálé òun ẹ̀rín náà máa jọ rí jáde ó kúrò lọ́dọ̀ ìyàwó òun ẹ̀rín náà máa rí jáde pé báwo ló ń ṣe fẹ́ mọ bá kó ọkọ òun ṣe rí pé àwọn á máa sọ fún wọn pé dọ́dọ̀ òun àfi kó ṣe ojúṣe o kó ṣe ojúṣe ẹ̀ ọkọ á máa sọ fún mi pé lákòókò tó ń mú òun lágídí pé kó ń ṣe ojúṣe yẹn nǹkan ò dán mọ́rọ́ lọ́wọ́ òun ìgbà tí mo wá dọ́dọ̀ ìyàwó á sọ fún mi pé báwo lòun ṣe fẹ́ mọ̀ nígbà tóun kì í ṣe áńgẹ́lì àbí aríran ó ní bẹ̀tẹ̀ òun jà fún ẹ̀tọ́ òun pé ó yẹ kí ọkọ òun lè ṣe
ẹ̀tọ́ òun fún òun lòun ṣe ń bá ọkọ òun sọ di agídí. mo wá dààmú ní tí ẹ bá jẹ́ ọkọ kan ìyàwó kan tí ò bá tówó bá pọ̀ lọ́wọ́ yín tẹ́ jẹ́ kí ìyàwó yín mọ̀ pé owó pọ̀ á faradà nítorí pé òun nìkan á ní faradà á máa forí rọ àwọn á máa mú sùúrù pé á dára ṣùgbọ́n ní kété tó bá rí i pé ẹni tó ń ṣàṣìṣe ó lọ fẹ́ ìyàwó kejì gbogbo ohun tó ń faradà yẹn kò ní lè faradà mọ́ ibi tí mo fẹ́ ká lọ gọ́gọ́ nìyẹn pé ìwọ tó o bá mọ̀ pé o fẹ́ láti sọ pé o fẹ́ fẹ́ ìyàwó kejì o gbọ́dọ̀ mọ̀ pé ojúṣe ẹ o gbọ́dọ̀ ṣe lórí ìyálé àti ìyàwó ó jẹ́ gbọ́dọ̀ jẹ́ déédéé kò gbọ́dọ̀ fi síbì kan torí pé àṣẹ yẹn láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ẹ̀tọ́ tí Ọlọ́run ń béèrè àbí ojúṣe tí Ọlọ́run ń gbé fún oníyàwó méjì òun nìyẹn ṣé wá rí tábà wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ojúṣe ọ̀rọ̀ yẹn náà bọ̀ sórí ọ̀rọ̀ opó ṣuṣu ó ní mo mẹ́nu bàálẹ̀ kan tí mo tún padà síbẹ̀ mo wá padà síbẹ̀ ó wá di pé wọ́n wá wípé ní ilẹ̀ Ísírẹ́lì o tí ọkọ bá kú tí ìyàwó ò jẹ́ bímọ wọ́n wá fẹ́ fún àbúrò pé kó máa fẹ́ ọmọ àkọ́kọ́ tó bá kọ́kọ́ bí wọ́n wá ní ọmọ yìí kọ́ ó bí lórúkọ ẹ̀gbẹ́ ẹ̀ ni ìyẹn ni àbúrò wá wípé tóun bá bá ọmọbìnrin yìí láṣepọ̀ tóyún bá dé ọmọ tó bá kọ́kọ́ bí ẹ̀gbọ́n òun ló máa jẹ́ nígbà tó wá ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ òun náà tó wá mú àtọ̀ tó yẹ kó dọmọ ó wá dà sílẹ̀ bíbélì wá sọ fún wa pé ọ̀rọ̀ yẹn nǹkan yẹn bí Ọlọ́run nínú ó burú ìwà tó burú ló jẹ́ níwájú Ọlọ́run bíbélì jẹ́ kó yé wa pé Ọlọ́run fúnra rẹ̀ ló lu ọmọkùnrin yẹn pa débi pé ọmọkùnrin kẹta tó yẹ kí Júdà wá fún ní ọmọbìnrin yẹn ẹ̀rù pé nípasẹ̀ ọmọkùnrin ọ̀hún àkọ́kọ́ fi kú ẹ̀rù pé nípasẹ̀ ọmọkùnrin ọ̀hún kejì ṣe kú ó wá tọ́ ọmọbìnrin yẹn ó wá ní kó máa lọ sílé àwọn bàbá ẹ̀ tọ́mọ ń bá ti dàgbà tó fẹ́yàwó òun á yọ̀ǹda ẹ̀ fún ọmọbìnrin wá jókòó sílé bàbá ẹ̀ ó wá máa gbọ́ pé ọmọkùnrin yìí ó ti bàlágà ó ti tó fẹ́yàwó ìgbà tó máa fẹ́yàwó mi ọ̀n wá sú obìnrin yẹn lópó fún ọmọkùnrin yẹn ó wá gbọ́ òun náà wá rí bí ọgbọ́n pé wọ́n ti fẹ́ já òun kulẹ̀ ó wá dàbí ọgbọ́n wá ṣe bí aṣẹ́wó ó wá lọ lóru bàbá àwọn gangan tó jẹ́ Júdà ló wá lọ ṣàṣemáṣe pẹ̀lú ọmọbìnrin yẹn ó rò pé aṣẹ́wó ni olówó nàbì ni ìyẹn wá ní ó ní èlò ló máa gbà ìyẹn ní òun ò gbowó kankan ọ̀pá owó ẹ̀ nǹkan tó ń fi máa dà mọ̀ pé òun ló ní àti bàǹtẹ́ àwọn máa ń pè ní àwọn ẹlẹ́sìn aláṣọ funfun wọ́n máa ń pè ní àmùrè ó ní kó fóun ní àmùrè ẹ̀gbẹ́ àti ọ̀pá owó ẹ̀ láti fi jẹ́ ẹ̀rí fún òun ò mọ̀. a lè rí un fi lọ́jọ́ iwájú nígbà tí nǹkan bá. ẹgbẹ́ tó bá wá mú owó wá òun wá dá nǹkan yẹn padà ìgbà tóun wá délé tóun wá rówó ó wá débẹ̀ kó wá bá ọmọbìnrin yẹn wá mo wá ní ọmọbìnrin yìí tán òun láì mọ̀ pé òun fúnra rẹ̀ gan ló tán ọmọbìnrin yẹn ìgbà tó kọ̀ dédé rí oyún nínú primary náà bá ní báwo lóyún ṣe dénú ẹ̀ pé wọ́n máa pa ni torí pé ìdílé tán ti fẹ́ ní ṣùlọ́kà ibẹ̀ ló ti yẹ kó ti lọ́kọ ibẹ̀ ló yẹ kó ti ṣùlọ́pọ̀ ṣùgbọ́n kò rẹ́ni gbèjẹ́ pé bàbá ọkọ òun ló ṣe àṣemáṣe pẹ̀lú òun ló tán òun ìgbà tó wá ní ṣé òun ò ṣàgbèrè pé ilé bàbá ọkọ òun náà ti fún òun lóyún àwa ní kí ni ẹ̀rí ẹ̀ ló bá mú ọ̀pá àti àmùrè jáde ló bá ní kọ́ lọ pé bàbá ọkọ ẹ̀ wá yẹn Júdà nígbà tí Júdà dé ó ní ọmọbìnrin yìí fi ọgbọ́n ṣe ó ní ó fi ọgbọ́n àti ète ó fi rẹ́ òun mọ́lẹ̀ ó lóun jẹ̀bi ẹ̀ nítòótọ́ nítorí pé òun tán lọ kó má bàa tún lóko ọmọ kan ṣoṣo tó jọkùnrin lọ́rùn ó nítorí ẹ̀ lòun ṣe tán lọ ó ní ṣùgbọ́n ní ìsìn nǹkan òun tẹ́wọ́ gbà pé òun lòun lóyún nígbà tó ọmọbìnrin yẹn máa bímọ ẹ jẹ́ mọ̀ pé ìbejì lọ́lọ́run tí wọ́n gbé jáde ọmọ kìíní tó lọ àtọmọ kejì Ọlọ́run tara ọmọbìnrin yẹn dá padà yẹn ni mo ṣe sọ fún wa pé ọmọ inú òun ni èrè Ọlọ́run gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ fún wa ó ní ọmọ ní ìní Olúwa ọmọ inú sì ni èrè rẹ̀ so èrè Ọlọ́run tọ́lọ́run fẹ́ mú jáde lára Júdà ló ti wá jáde torí pé àwọn ọmọ yẹn ní ṣe pẹ̀lú tọ́ba lọ wo ìwé Matthew chapter 1 wọ́n tò ìtàn ìdílé Jésù látòrí Abrahamu Júdà Dáfídì Jésè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dé orí wọ́n wà tó ní ìran mẹ́rìnlá lọ́nà mẹ́ta tó fi dórí Jésù so tábà máa wò nínú ètò yẹn àwọn ọmọ tí
Támárì bí fún Júdà wọ́n hàn nínú ètò yẹn torí pé ìpinnu Ọlọ́run wà lórí Támárì fún ìdílé Júdà nítorí ntọ́lọ́run fẹ́ mú jáde níbẹ̀ ìyẹn lọ́lọ́run ṣe fi àyè gba òpó sísú ṣùgbọ́n gbogbo àwọn nǹkan báyìí ní ẹ̀sìn ti parẹ́ gẹ́gẹ́ bí ètò tá à ń ṣe yìí láyé ọjọ́ òun mo sọ pé mo fẹ́ràn ètò yìí pé ètò ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń fi ń ṣí èmi fúnra mi níyè torí nínú àwọn ìbéèrè yín tẹ́ bá tún béèrè tán tá a bá tún kúrò níbi èmi náà tún wá jókòó máa tún ṣàṣàyàn pé òótọ́ mà ní kíní bó bá ṣe yẹ kó rí rè ó mà ti tako ọ̀rọ̀ Ọlọ́run níbì kan a mà ti ń ṣàṣìṣe níbì kan báwo la ṣe fẹ́ wọ̀nà àbáyọ sí ìyẹn lọ bẹ́ẹ̀ ká wá padà sórí ìbéèrè àkọ́kọ́ lórí ẹ̀tọ́ bàbá lórí aya àti lórí àwọn ọmọ. àkókò ò fi bẹ́ẹ̀ bá wa ṣọ̀rẹ́ mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká parí eléyìí a máa ṣe apá kejì ẹ̀yin aráalé ẹ jẹ́ ká fojú sọ́nà fún apá kejì níyì ni màá fi àdàgbà ètò láyé ọjọ́ òun fún ti tọ̀sẹ̀ yìí sọlẹ̀ sí a sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ mọ̀lẹ́bí a sì ń sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ bàbá sí ìyàwó sí àwọn ọmọ ohun làlejò wa náà ń tú palẹ̀ fún wa lọ́wọ́ wọ́n wá bẹ̀rẹ̀ láti ètò tá a ṣe tẹ́lẹ̀ ìpinnu Ọlọ́run fún ìgbéyàwó ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ òun ló ṣe jẹ́ kí àkókò wa kó lọ ẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn apá kejì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò ni mo ti ń dágbére fún yín lẹ́ni wípé ó dìgbà ká fi rè pàdé ó dàbọ̀.